Bí orin tí ìránṣẹ́ Ọlọ́run Prophet Hezekiel bó ṣe lẹ́wà tó, ohun kan tí mo rí níbẹ̀ tí mo sì fẹ́ yẹ kí gbogbo ẹ̀yin onígbàgbọ́ tó jẹ́ pé irú nǹkan yìí ni ẹ̀ ṣì ń ṣe, tí mo fẹ́ kẹ́ ẹ kíyèsí. Ẹ wo bí wọ́n ṣe kọ o. Prophet Hezekiel wà níbi tí wọ́n ti kọrin yìí, àwọn gangan ni wọ́n ń kọ, táwọn kan ń tẹ̀lé wọn lẹ́yìn. Wọ́n ní ọba táwa ń sìn aláàánú wa ni, ọba táwa ń sìn aláàánú wa ni, ọba táwa ń sìn aláàánú wa ni, ọba táwa ń sìn aláàánú wa ni. Kì í ṣọba bí Ifá o, kì í ṣọba bí Ọ̀rúnmìlà, ọba táwa ń sìn aláàánú wa ni. Ṣẹ́yìn náà rí ibi tí orin yẹn ti bàjẹ́. Mi ò wá láti wá insult Prophet Hezekiel wòlíì CAC, ṣùgbọ́n kódà ohun tí wọ́n ṣe yìí, ẹ jẹ́ kó nífá ṣe tiẹ̀ lọ́tọ̀, ẹ jẹ́ káláwo ṣe tiẹ̀ lọ́tọ̀. Tẹ́ bá káwọn ọmọ yín dáadáa, mo fi Ọlọ́run búrẹ̀, àwọn ọmọ yín ò ní lọ sídìí Ifá, wọn ò dẹ̀ ní lọ sídìí Ọ̀rúnmìlà. Mo lè fọwọ́ àwọn ọmọ mi sọ̀yà, mo lè fi wọ́n sọ̀yà. Bẹ́ẹ̀ náà ni mi ò sọ pé Ifá ò dáa, bẹ́ẹ̀ ni mi ò l'Ọ̀rúnmìlà ò dáa. Ohun tó bá wọn oníkálukú ni kó ṣe. Mi ò dẹ̀ ń bẹnu àtẹ́lù wọn for once. Mi ì bẹnu àtẹ́lù àáfà, mi ì bẹnu àtẹ́lù ẹni tó ń ṣe mùsùlùmí, mi ì bẹnu àtẹ́lù ẹni tó ń lo tó ṣe fá, mi ì dẹ̀ bẹnu àtẹ́lù ẹni tó ń ṣe kìrìsìtẹ́nì. Èyí tó bá wọn oníkálukú òun ni kó ṣe. Now, ìgbà tí irú ẹ̀yin bàbá yìí at this age, wọn pọ̀pọ̀lọpọ̀ náà ló sì máa bú wa, ṣùgbọ́n you will know it is an error in the future. Ìgbà tí irú ẹ̀yin bàbá yìí tí ẹ bá ń kọ irú orin yìí, ọ̀tẹ̀lẹ̀ ń dá sílẹ̀ yìí. Bí irú orin yìí bá tiẹ̀ tún lè padà tirú ẹ̀yin bàbá yìí jáde, kí ni ìjọba Ọlọ́run, ibo ni ìjọba Ọlọ́run yín wà? Where you supposed to preach love in your own doctrine, not in other people's doctrine, in your own doctrine, where you supposed to preach love. Ètò bá wá fẹ́ preach gangan, ṣó dìgbà tẹ́ bá dárúkọ Ifá, ṣó dìgbà tẹ́ bá dárúkọ Ọ̀rúnmìlà? Mọ̀ pé èèyàn kan lè dárúkọ yẹn, they can sue you for that. Ọ̀tọ̀ ni pé ká dárúkọ àjẹ́, we can pray on àjẹ́, orúkọ Jésù. Ẹ̀yin àjẹ́ àdúgbò, àjẹ́ gan fún rẹ̀ ò lè fara ẹ̀wọ̀n síta pé òun àjẹ́. Ọ̀tá bá ń sọ nípa àwọn tó ń ṣe fá, àwọn tó ń ṣe Ọ̀rúnmìlà, wọ́n ń jáde síta náà, wọ́n ń fara wọn wọ̀n. They can sue you. Ẹ ò fààyè gba àlàáfíà, ẹ̀yin bàbá yìí. Kí lẹ fẹ́ fi láwọn ọmọ lọ́wọ́? Èmi ò bú yín o, but mo ń sọ observation tèmi tí mo dẹ̀ rí pé kò dáa. I am telling you it is totally wrong. It is kí lẹ rò dé bẹ́ẹ̀. Orin yẹn bó ṣe dùn tó, in fact bí orin, nǹkan tó mú mi gbọ́ orin yẹn ni wípé bí starting ni ẹ ṣe rí. Ọba tí mi ń sìn aláàánú mi ni, ọba tí mo ń sìn aláàánú mi ni o, ọba tí mo ń sìn aláàánú mi ni o, ọba tí mo ń sìn aláàánú mi ni. Kì í ṣọba bí Ifá, kì í ṣọba bí Ọ̀rúnmìlà, ọba tí wọ́n ń sìn aláàánú rẹ ni. Ibi tó ti bà ọ̀rọ̀ yẹn jẹ́ òun ni pé wọ́n lọ ta sí Ifá, wọ́n dẹ̀ lọ ta sí Ọ̀rúnmìlà. Dẹ̀ jẹ́ ká fa àwọn èèyàn yìí sílẹ̀, ẹ jẹ́ kó ṣẹ̀sìn tiwọn, ká ṣẹ̀sìn tiwa. Bó bá káwọn ọmọ ẹ dáadáa, I am telling you, wọn ò lè gbọ́ ọmọ mú ẹ lọ́wọ́. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí fídíò yìí dé ọ̀dọ̀ Hezekiel. Wọ́n mọ̀ mí dáadáa o. Òdú ni mí o, mi kì í ṣàìmọ̀ fólóko. Pé kí ni wọ́n ń kọ́ wa?
ṣebí àgbàlagbà la pè wọ́n, àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ìkan nínú àwọn ọmọ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ṣe fídíò lórí ọ̀rọ̀ kérúbù. Mi ò tiẹ̀ fẹ́ dá sí, pé ohun tọ́lọ́run bá ní kí n dá sí mo máa dá sí. Mi ò fẹ́ jẹ́ kéèyàn bú mi. Ẹni tó bá dẹ̀ bú mi lórí òdodo, fine, it is left to you. Tó o bá jẹ́ lórí òdodo ló ṣe bú mi, it is left to you. Wọ́n bú Jésù náà, ta ni wọn ò bú? Wọ́n bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ti Ọ̀rúnmìlà gan wọ́n sì ń bú lọ́wọ́lọ́wọ́. Kò sí yìí tí wọn ò bú. Wọ́n bú Pétérù, wọ́n bú Símọ̀n, wọ́n bí Matthew, ta ni wọn ò bú? Wọ́n bú James, Abrahamu, wọ́n bú Mósè gan. Ìdí pé wọ́n fún wàhálà wọ́n ń bú yìí náà, òun ni Mósè ò ṣe padà ṣe ó padà wọ ilẹ̀ ìlérí. Ta ni wọn ò wá ń bú? Pé kẹ́ ẹ bú mi yẹn, it is allowed. But ìyẹn ò ní kí n dákẹ́ lórí òtítọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run bá ní kí n sọ ni o. Èyí tí kò bá ní kí n sọ, mi kì í bọ̀ tá wá sọ o. Èyí tó jẹ́ kí tó ní kí n sọ yìí náà mo tún padà wá sọ lórí ẹ̀yin bàbá wa. Bàbá wa nìyín. Tírú àwọn ọmọ kékeré bá ṣe níṣe ló jẹ́ kẹ́ ẹ pè wá sẹ́yìn. Sọ pé àwọn ò ní nọ́mbà, tó bá yánsìn wá nìyẹn, kí ló dé tẹ̀ ẹ ṣe pé bàbá lẹ́yìn, kẹ́ ẹ pé bàbá lẹ́yìn. Ṣáà ní nọ́mbà tá a fẹ́ fi pè yín. Níta bá tiẹ̀ pè yín gan ṣé ẹ máa gbé. Nǹkan táyé máa padà yí sí nìyẹn. A ní kí ló dé tẹ̀ ṣe, instead of tẹ fi wá síta láti wá sọ, listen. Ẹ ń tanra yín, ẹ ń balẹ̀ ayé jẹ́, ọ̀pẹ̀kẹ́ tẹ̀ ń bàjẹ́, iná ọmọ Ádámọ̀, ọ̀pẹ̀kẹ́ tẹ̀ ń pọ́n, iná ọmọ Ádámọ̀ ń bàjẹ́. Ẹ má bínú tí n bá rówe yẹn sọ. Àwọn tó bá dẹ̀ mú ẹjọ́ ẹ jẹ́ kó kọ́ wa. Ṣérú yìí jẹ́ kó tọwọ́ ẹ̀yin bàbá wa jáde. Ẹ jẹ́ kí fídíò yìí dọ́dọ̀ wọn o, kó lọ ṣàtúnṣe o, kó dá o. Tèmi ò mọ ohun tí wọ́n fẹ́ kọ́ àwa ọmọ wẹ́wẹ́wẹ́. Táwa bá kọ́, ó jẹ́ kó bá wa wípé ṣe mọ ọmọ yìí, ẹ fún mi nọ́mbà ẹ̀. Kíní tó sọ yìí kò dá o. Ó máa dájà sílẹ̀ o. Ó máa dájà sílẹ̀ o láàrin àwa pẹ̀lú àwọn ará bí o. Àlàáfíà dẹ̀ ló jẹ́ ká wá. Ṣé ohun tọ́lọ́run gbélé wa lọ́wọ́ gangan? Ṣé àlàáfíà kọ́ ló ní ká máa sọ ń pa ẹ̀? Is it not love? Ṣé ohun tẹ́ ẹ kọ yìí, ṣé ìfẹ́ wà nínú yìí? Ẹ dẹ̀ fẹ́ wọ ìjọba Ọlọ́run. Ẹ dẹ̀ bàrẹ̀ká sì ti wò já. Ẹ bẹ̀rù ìjọba Ọlọ́run. Yá fílì kaza mi nìwòlì hàmà. Ẹ bẹ̀rù náà. Fèrè bá o ní sá ìdáhù jẹtẹrẹ ha. Ẹ kíyèsí. Ohun tí mo rí, tí mo kàn ní kí n á sán bíbá yìí nìyí o. Kẹ́yìn náà gbọ́ tó bá da ohun tí wọ́n ṣe yìí. Kẹ̀dẹ̀ bá wa sẹ́ǹdì ẹ̀ sọ́dọ̀ wọn torí kò dáa, kọ́ lè tètè adjust lórí ẹ̀. Àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ la lè ṣe, ó dẹ̀ máa bá wa wí. Bẹ́ẹ̀ ni, á bá wa wí pé ká má ṣe, wọ́n á pè wá sábẹ́ aṣọ. Ní nọ́mbà wọn ni o, a bá pè wọ́n o. Wọ́n bá tiẹ̀ dẹ̀ wá ní gan, ṣọ́ máa padà gbé ni. Àlàáfíà ni fún yín, ẹ bá mi ṣí ẹ̀ fún wọn. Prophet Hezekiel àwọn lọ́kọrin. Ọba tí mo sì yẹ lánàá mi, Jésù mi mo sì yẹ lánàá mi. Ìjọba ní ìfà o, ìjọba ní ọ̀run ìlà. Jésù tí mo sì yẹ aláàánú mi. Aláàánú wa ni o. Ọba tí mo sì yẹ aláàánú mi. Aláàánú wa ni o. Jésù tí mo sì yẹ aláàánú mi. Aláàánú wa ni o. Ọba tí mo sì yẹ aláàánú mi. Jésù tí mo sì yẹ aláàánú mi. Ọba tí mo sì yẹ aláàánú mi. Jésù tí mo sì yẹ aláàánú mi. Yes,
tí ẹ máa bú wa, wọ́n á ní nítorí pé olóògùn ni wá, òun la ṣe fẹ́ jẹ́ kí wọ́n kọrin tí wọ́n kọ yìí, àbí òun la ṣe jáde láti wá sọ pé orin tí wọ́n kọ yìí ò dáa. Mi ń ṣe olóògùn fún ẹni tó bá fẹ́ gbọ́, ẹni tó bá dẹ̀ fẹ́ gbọ́ ọwọ́ ẹ̀ ló kún sí. Ṣùgbọ́n níbo ni ìfẹ́ wà? Ṣé irú orin tí bàbá kọ yìí, ṣé orin yìí gbé ìfẹ́ dání? Ẹ̀kọ́ wo ni wọ́n ń kọ́ àwa ọmọ wẹ́wẹ́wẹ́ tá fẹ́ grow up? Ṣé nǹkan tó fẹ́ ká máa gbé sọ́kàn náà ni? Ṣé nǹkan tí wọ́n fẹ́ jẹ́ ká máa gbé sọ́kàn náà ni? Àbí wọ́n fẹ́ jẹ́ ká máa sọ pure word of God? Because ohun tí mi believe ni pé when we speak pure word of God, àwọn tó fẹ́ tẹ̀lé wa máa tẹ̀lé wa. Ẹni tó bá dẹ̀ lóhùn tẹ̀lé wa náà, a rí pé kò ní tẹ̀lé wa. Ẹni tó bá fẹ́ ṣe kó lọ ṣe. Sísin Ọlọ́run kì í ṣe by force. Tẹ bá wo fídíò tí mo fẹ́ àtàṣe, ẹ padà rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń èlì wọn, man of God, kíní kan, one anointing. Wọn ò rí ohun tó rọ̀ǹgì nínú orin yìí. Orin yìí lè fa wàhálà sílẹ̀. Orin yìí lè jẹ́ káwọn tó wọ́n kọ orin yìí lòdì sí, tó pé wọ́n kọ orin yẹn lòdì sí èèyàn kan ni. Èèyàn kan ò lè kọrú orin yẹn sọ sí èmi tí má bẹ́ẹ̀ ni yẹn jà. Orin yẹn ní ìrí tí wọ́n ṣe kọ yẹn ó lòdì sí àwọn kan. Wọ́n kọ lòdì ni, kò tiẹ̀ jẹ́ kí wọ́n kọrú orin yẹn rárá. Ẹni tó ní ọpọlọ, ẹni tó gbọ́n, tó dẹ̀ mọ nǹkan tó ń pè ní Ọlọ́run, tó dẹ̀ ní insight, tó dẹ̀ jẹ́ pé àgbàlagbà ń tòótọ́ ni ẹni tó Ọlọ́run dá láti lè tún nǹkan tò. Tó bá jókòó, tó bá gbọ́ orin yẹn wá rí pé no, wọ́n kọ orin yìí to against some people. No, you can't be a prophet. You can't be a pastor. You cannot be a man of God and sing this kind of song. Ẹ̀yin náà gbé yẹ̀wò. Àwọn tó ní làákàyè ni mò ń bá sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa bú wa, wọ́n là heavy wọn. Èmi ò heavy ẹnikẹ́ni. Mi ò dẹ̀ fi wọ́n lórúkọ. Àwọn èèyàn mọ̀ èmi náà níwọ̀nba tó Ọlọ́run fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ mí. Mi ò fi wọ́n lórúkọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa sọ òótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ bá wà. Ẹni tó bá wo orin yìí, wà á rí pé kò jẹ́ kí wọ́n kọ. Àgbàlagbà ni wọ́n. Àgbàlagbà dẹ̀ ń tòlú ni, wọn kì í ba ìlú jẹ́. Àgbàlagbà sì fi ohun tó dá lé àwọn ọmọ wẹ́wẹ́ lọ́wọ́, tó pé àwọn ọmọ wẹ́wẹ́ náà máa padà ṣe jù báyìí lọ, tó dẹ̀ máa padà fa wàhálà. Orúkọ tèmi ò yí padà. Bàbá confirm JP náà ni.